Nínú ìtẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ra nínú Kọ́ríńtì kínní orí 13 lónìí bá o bẹ̀ nínú ẹsẹ̀ ìkejì. Kẹ́ àkòrí rẹ̀ kí mo ní kété ò gbàgbọ́ kété ò gbàgbọ́ kẹ̀ nínú ayé pátá kó jẹ́ pé èmi nìkan ní kété ò gbàgbọ́ ni. Kì mọ́ yọ̀ pàṣẹ kì mọ́ yóò ṣí òkè lùdí kì mọ́ yóò ṣe okòrò mi mọ́ yóò jí òkú dìde kì mọ́ yóò ṣiṣẹ́ òyanu kí mo kọ̀kọ́ tẹ́ ní kété ò gbàgbọ́ láàrin sọfẹ́ ìkété rẹ̀ pátápátápátá yóò já sí òfìfo. Ó ti mọ̀ sí pé bẹ́ẹ̀ wúlò bẹ́ẹ̀ jájá jíjẹ bẹ́ẹ̀ jẹ́ àkàlà mú sọ̀kó àjẹ́ pé bẹ́ẹ̀ lùtùmọ̀ Ọlọ́run àṣàyè rẹ̀ bá o. Ọlọ́run á ṣe yóò bá gbàgbọ́ dé ìkóríta nìkan jẹ́ pé ayé rẹ̀ èdè á lùtùmọ̀ níwájú Ọlọ́run Olódùmarè. Nínú ẹsẹ̀ kejì ni kí mo lè gbàgbọ́ kété ò gbàgbọ́ kó gbàgbọ́ ìṣe gan ògbàgbọ́ ìṣoṣẹ́ akin ògbàgbọ́ ọlágbára sọ pé Ọlọ́run gan fúnra rẹ̀ ó borí yìí kó gbàgbọ́ ibikíbi kan bá ti rí gbàgbọ́ nínú ayé ọmọnìyàn lọ́lọ́run máa ń dábìrà lọ́lọ́run máa ń farahàn lọ́lọ́run máa ń ṣiṣẹ́ ìyanu kí ìgbàgbọ́ ìṣe ìgbàgbọ́ ìṣoṣẹ́ akin ìgbàgbọ́ ńláńlá ó gbòòrò ó fẹ̀rẹ̀ jẹ̀gẹ̀gẹ̀dẹ̀ gbàgbọ́ yóò ṣí òkè lùdí gbàgbọ́ kọ́nìyàn bá ní kó lè lò á gbàdúrà bá àìkò òkú àìkè dìde kí wọn lórí ọdún iṣẹ́ ìránṣẹ́ Pétérù orí inú iṣẹ́ ìránṣẹ́ Paul apostoli ògbàgbọ́ gan nínú Ọlọ́run bàbá òun gan ni Jésù Olúwa ara nínú ayé líbe kọ́ mọ́ hàn ló gbẹ ẹnì kò jẹ́ pé oríṣiríṣi iṣẹ́ ìyanu ní í ṣẹlẹ̀ kí ìgbàgbọ́ yóò ṣe ìgbàgbọ́ yóò rìn lórí omi wà rántí Pétérù ó gbèsè ìgbàgbọ́ ni ọmọ sí ọ̀rá rẹ̀ ọmọ rẹ̀ ní orí omi kí ìgbàgbọ́ yóò ṣe ìgbàgbọ́ yóò wo alárìísànsàn ìgbàgbọ́ yóò pé kété ẹ̀mí òkùnkùn ayé ó yóò pè án lójà kéde dojúran bolẹ̀ ìgbàgbọ́ ní mú kọ́nìyàn lọ sórí òkè Kámẹ́lì kọ́ẹ́kàn pọnmi sínú kété bí pẹpẹ kan ti fẹ́ ṣèrúbọ kọ́ dẹ̀ gbàgbọ́ wípé òun á bọ́ sílẹ̀ kó bá ti dárúkọ képe Ọlọ́run Olódùmarè ìgbàgbọ́ pa ọ̀tá àbí ẹ̀mí òkùnkùn á kàn pa á lẹ́nu mọ́ ìgbàgbọ́ ó yóò ṣe ó lè yóò ṣe ju kí ọmọ ènìyàn àbí ọpọlọ ènìyàn kó tí yóò ní èrò mọ́ ṣùgbọ́n kí òfẹ́ kó bá sọnù nínú ayé ọ̀nìkan mú gbàgbọ́ èèyàn àbí ayé ọ̀nìkan lẹ́bùn ìgbàgbọ́ àbí ayé ọ̀nìkan mú gbàgbọ́ ṣí òkè lùdí irú ìgbé ayé bá irú ọ̀nì bá irú ajíhìnrere bá irú olùṣọ́ àgùntàn bá irú ọ̀nì lílá bá irú ránṣẹ́bìnrin Ọlọ́run bá irú ọ̀nì bá láàrin sí gbàgbọ́ nú rẹ̀ ewu lo èdè kí Bíbélì lò léyìí ni jámọ́ nǹkan kan iye ewu lò àṣìṣe gbáà irú ọ̀nì nì nínú ìjọba Ọlọ́run kí mo ní kété ò gbàgbọ́ wà á ti gbárùn sínú ọkàn ọ̀rá rẹ gan pẹ̀lú kété iṣẹ́ ìyanu kan Ọlọ́run ń lò ọ́ láti ṣe káàkiri àgbáyé láàrin sọfẹ́ lébẹ̀ Ọlọ́run wí òfìfo ní o Ọlọ́run mọ̀ jáyé rẹ àtúnṣe ìránṣẹ́ rẹ mọ̀ jẹ́ jẹ́ òfìfo ó túmọ̀ sí wípé òfẹ́ ni gan-an lọ́pàkù tẹ̀lẹ̀ ń kó ṣe pàtàkì kọ́ ẹ̀yà dù kọ́ ẹ̀yà lépa rẹ̀ kọ́ ẹ̀yà gbàdúrà pé kọ́lọ́run jẹ́ òfẹ́ àrìṣẹ̀tàn òfin Ọlọ́run kí a gbénu ọkàn rẹ̀ ẹ̀bùn kọ́ yẹ kọ́nìyàn jowú láti ní òní òfẹ́ Ọlọ́run àti òfẹ́ ọmọnìkejì òjò lórúkọ mi ọmọ àbálábí tán òfẹ́ òní nọ́mbà fẹ́ àti nọ́mbà túláàsì dandan ní lágbára Ọlọ́run wàá rófẹ́ o.